but kò yẹ kẹ́ ẹ pé màmá ní ó ti kà náà. Kò yẹ kẹ́ ẹ pé màmá. Ọlọ́run, kí ni ìyá ìgbà lọ́wọ́ yín náà? Kí ni ìyá ìgbà, kí ló ṣe fún yín náà? Ẹ jẹ́ àbára wa sọ̀rọ̀. Ṣó ní nǹkan tó ṣe fún yín ni? Because if you look at it very well, you will understand one thing. No? One thing is one thing that you will understand. Wípé, Mama, won't try. I'm looking for the silver lining. I'm trying to. Mama náà dáa, mi mọ nǹkan tí mo lè sọ pé mama ṣe tó dáa lọ. Mama náà àbí kí la máa sọ. Let's just say something good. Bóyá ẹ̀yin tẹ́ bá wà ní comment section, ẹ jọ̀ọ́ bá mi drop ẹ. What is the one good thing tí mama ti ṣe tó dáa tẹ́ ẹ lè tọ́ka sí? Because èmi try náà láti ṣe mọ̀ repaint image mama tó ti dent, because everywhere you go to social media, ibi mama is quiet lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wọ́n ṣì ń kó fún mama náà ni. Ṣé gbogbo èèyàn lẹ́ṣẹ̀ ni? Ṣé gbogbo èèyàn lẹ́tí ṣẹ̀ ní lẹ́tí ṣèkà sí ni? Because I don't understand. Everywhere you go, ẹ máa rí ibi tó ti ń drag mama káàkiri mọ́ta. Kí ni mama tó ti lọ ṣe fẹ́ nìyí? Kí ló tó ti ṣe fún lágbájá? Mama náà ò bad àbí? I cannot even say that with a straight face. Àṣesílẹ̀ làbọ̀ abá náà. Lórí Facebook ìyá ni, lórí TikTok ìyá ni, lórí Instagram ìyá ni, lórí YouTube báyìí èmi tí ẹ wá fẹ́ change ẹ̀, mi ò fẹ́ kó yà fún yín pé kí ìyá yẹn má lọ pọ̀ jù, ṣe mọ̀ kó má lọ choke màmá lọ́fun. Ẹ wá ń pe mọ̀mọ́ ní ó tèkà. Kò yẹ kẹ́ ẹ tún pe mọ̀mọ́ ní òkè yẹn ò dáa náà. Mọ̀mọ́ ò ṣe ó tèkà. Kí títà tẹ̀ sọ pé ìbílẹ̀ lọ. But mọ̀mọ́ àní bọ̀dá ìbílẹ̀ tó bá yẹ pé 7,500 ẹ máa mú wá, mọ̀mọ́ máa gbà bẹ́ẹ̀. Ìtìjú ìpọ̀, ẹ̀sìn ti pọ̀ jù. Tó bá yẹ pé 7,500 lẹ máa mú wá, mọ̀mọ́ dẹ́rẹ̀ ẹnu ẹ̀ ló fi wá rough, ló fi dún rádaràda lórí social media. And I keep looking at it like, Shemo, she doesn't really have a value. That is why people are dragging her. She doesn't really have a value on this social media space. Kò sí value to add. She's just another nuisance. Ìyàtọ̀ díẹ̀ ló wà láàrin Momo àti Ṣọlápé. Nuisance làwọn méjèèjì. Ṣé ló dàbí ẹni pé ìyá kan ló bí Momo àti Ṣọlápé, kó jẹ́ pé Momo gan ló bí Ṣọlápé fún ààrẹ. I'm telling you, ẹ lọ ṣe díẹ̀ ní àwọn méjèèjì. Wọ́n jọ ṣe èrè inú ayé pọ̀ ni. Wọ́n jọ ń ba tèèyàn jẹ́ ni. Àwọn kúkọ́ gàgàrà làwọn méjèèjì pé wọ́n gbọ́dọ̀ ríyàn míì kó ṣoríire. They have a problem with that person. They are jealous. They are envious. Ọjọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí ń ṣe dáadáa báyìí, ó ti ní ìṣòro pẹ̀lú màmá nìyẹn. But if you look at it very well, I think pé nǹkan tí màmá ṣe ni màmá ń jèrè ẹ̀ lọ́jọ́ tèmi. Gbogbo ìkà tó ti ṣe sáwọn èèyàn, she thought it's just going to fly over. It's just going to, that is what she thought. But I keep saying it like, I'm not going to bójú màmá jẹ́ ni. Àánú màmá wá ń ṣe mí. Ẹ mọ̀ pé wọ́n sọ pé àánú màmá ń ṣe mí. Wọ́n kàn fi ẹ̀sìn. Nǹkan gan tí ò kàn mọ̀mọ́, they go drag mọ̀mọ́ for they go drag mọ̀mọ́. Mo rántí ọjọ́ tó ń drag Joyce blog. Wọ́n tún drag mọ̀mọ́ náà. Torí pé Joyce blog belongs to the Ewe Nation. They still drag mọ̀mọ́. They fi yá ilẹ̀. This is what we keep saying. Ẹ ti ṣèkà. Ìkà tẹ́ ti ṣe lórí social media yìí, ó rí mi ẹlẹ́dàá mi. Kò ṣe fẹnu sọ, kò ṣe kó mọ́. Kò ṣe kó mọ́ tálẹ̀ tí ṣe celebrity ní ṣọ́ba ní ṣe kò tiẹ̀ wá sẹ́ni bọ̀, ṣé blogger gan ni lásán? Ṣé blogger ni lẹ̀ tí ṣèkà sí? Tálẹ̀ tí ṣèkà sí lórí social media yìí? Tálẹ̀ tí ìwọ náà àti bá tiẹ̀ jẹ́? Tálẹ̀ tí ìra àràbù fún? Tálẹ̀ tí ìparọ́ mọ́?
at the end of the day, it's just crazy. Wípé ẹ̀yin lẹ máa wá di aláwàdà adìyẹ lórí social media. Tó máa sọ̀rọ̀ sí. Ẹ wo bí tẹ́ ẹ bá lé ayé yín dé Momo. You were so irrelevant. These people, money ibi tó ti ń bú Momo yìí. Those pages are not even monetized. I keep like, why? They will just go see back. And èmi gan ò ṣe Momo, mo tún wò pé ọ̀rọ̀ yìí pọ̀. Kí lẹ tún lọ ṣe ní apá abẹ yẹn? Bí a Momo tẹ̀ ti ṣẹ̀wọ̀n tẹ́lẹ̀, àwọn orí Facebook làwa sì ń kígbe pé a Momo ṣe lẹ́gbẹ̀ẹ́. Momo tún ti lọ ṣẹ̀, ó tún ti lọ tẹ́ lọ́dọ̀ àwọn pípọ̀ yẹn. Àwa tó rí Facebook láti sọ pé Momo àdìgbà kíníkan. Pé Momo tún ti lọ ṣèkà fún wọn bẹ́ẹ̀. Àgbàlagbà ni Momo tó máa ń ṣe lágbàlagbà kiri. Kò kí ń fi rẹ̀ sípò àgbà. Ipò táwọn èèyàn máa sọ pé ẹ jẹ́ ká respect ìyá ẹ̀. Bó ṣe máa bá tèèyàn jẹ́ ló máa wá káàkiri. Momo ọjọ́ tẹ́tí rò pé fẹ́ bá tìbílẹ̀ jẹ́ ní gbogbo àwọn onílẹ̀ ti sá fún yín. Mo rò pé underground báyìí wéyàn kan tó lè sáré gbélẹ̀ fún yín pápápá so that ẹ máa fi cover up tìbílẹ̀. Bọ̀ ta ló máa rí bẹ́ẹ̀ ṣe sí ìbílẹ̀ ọmọ ọlọ́mọ tẹ́ fẹ́ bá tiẹ̀ jẹ́ tẹ́ wá ń sọ fún wa pé ẹ̀yin lẹ gbé wá ẹ̀yin lẹ yẹ kọ́ mọ̀ lórí Facebook tẹ́ bá tiẹ̀ jẹ́ gan kò má tà. Momo níṣẹ́ tẹ́ni yẹn fi ń jẹun ẹ fẹ́ bá tiẹ̀ jẹ́ ẹni kò má tà. Èèyàn tó níyàwó tó lọ́mọ tó ní workers tó ní gbogbo àwọn èèyàn tó ń feed. Ẹ̀yin lẹ gbé wá tẹ́ bá tiẹ̀ jẹ́ gan kò má tà. Mi ò rírú yẹn. Ṣé èèyàn kan wá lọ tẹ̀lé yín pé kẹ́ bá tòun jẹ́? Ta ló máa tẹ̀lé yín sí pé kẹ́ bá tòun jẹ́? Ta ló máa tẹ̀lé yín nísìnyí pé kẹ́ bá tòun jẹ́? I keep looking at you pé what is wrong with this woman? Ẹ mú pé ìmọ̀dà ẹ mọ̀ pé iṣẹ́ tó ṣe nìyẹn. Tẹ́ ẹ bá tẹ̀lé polówó fún torí egoistic ti yín bọ̀ ẹ lọ sílé ọkọ ọmọ ẹ lọ ń jẹ jollof rice ẹ tún mọ́ ọmọ yín dání àwọn yín tó ń ṣolóṣó kiri yẹn. Èèyàn tẹ́ ẹ lọ sí wedding ọmọ ẹ ó wá ṣe fíìmù síta ẹni ẹ̀ ní promote ẹ ẹni cheap labour ló lò. Gbogbo ìgbà yẹn mò ń wò pé ayé ìyá yìí ti bàjẹ́. Èèyàn tẹ́ ẹ lọ sí wedding ọmọ ẹ ó wá ń ṣe pé kí ló dé tó jẹ́ pé ìdí business èèyàn lẹ ti máa ń attack èèyàn náà because I clearly want to know that. Ìdí business àwọn èèyàn lẹ ti máa ń attack wọn. We have to, yes. Táwọn èèyàn bá ti ń ṣe business báyìí that is where you first of all go to attack them. Ìbílẹ̀ business Ìyábọ̀ fíìmù Return of Arinzo. Ibẹ̀ lẹ ti máa attack wọn. Tẹ́ ti máa wọ́nà àti bà tí wọn jẹ́ because you don't want them to be successful. Ṣé lílé tó dùn mọ́ mi inú ni pé ìmọ̀dà òfin ní ṣìngbá. Ṣé àwọn kan máa ń sọ pé ó láròrò kò kí ń fún yàn lówó. Ó dáa torí pé ìbílẹ̀ gan tó fún yín lówó iṣẹ́ gan. Àmọ́ nǹkan tẹ́ fojú wọn rí. Àmọ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ bà tí wọn jẹ́. Kíní yóò lè kó gbà kó dìjà kó ní kálukú máa lọ. Ọ̀rọ̀ ẹ̀ ń bring me back to àwọn tó ń disturb mi tó sọ pé àwọn fẹ́ ṣe advert. Mo ní advert tèmi gba 100,000 ẹni ó ti pọ̀ jù. 100,000 per month kò pọ̀ jù now. It's not much. Èmi ò ní jókòó kí wá bá tiẹ̀ jẹ́ bí Momo Àjàrà Bùkà. Mo mọṣẹ́ tí mo máa ṣe fún ẹ náà. Mo mọ iṣẹ́ Momo akàn advert Momo ṣe Momo akàn á ti compile gbogbo ẹ̀ á kàn play lórí screen nǹkan tí Momo gba 15 million mo yẹ tí Momo gbà. Momo akàn compile ẹjọ́ lórí screen. Èmi máa gbé advert sí video each video tí bá ṣe máa gbé advert yín sí ni. Máa dúró video tí mò ń ṣe pàdé ni. Mo mọṣẹ́ tí mò ń ṣe àwọn ẹ lọ bèrè lọ́wọ́ àwọn tó ti advertise lọ́dọ̀ mi I deliver dáadáa nígbà Nigerian TV.
èmi ò ní wá pé kí wá máa bà tiẹ̀ jẹ́ kí mo fẹ́ fi ṣe. bọ̀ ẹ ní gbọ́ irú àwọn ìyá àjàràbùkà yẹn ọ̀dọ̀ wọn lẹ máa lọ. tó bá ti advertise fún yín ẹ máa san owó iyebíye wọ́n máa wá bà tí yín jẹ́ next. ẹ máa wò bíi mùsù. ẹ rí sparkling beauty. ẹ rí sparkling beauty. kò sí sales ti ṣé mọ̀mọ́ lájẹ lára ni ó lájẹ lára ni ewé tí ẹ ò ta tó tún advertise ewé fún àwọn èèyàn. ṣé mọ̀mọ́ ní ajé lára ni ó tún ṣe advert ewé èèyàn tó ń tẹ ewé tún advertise ewé fẹ́ lómi ẹ rí pé ewé tí ẹ ò ta ni. èèyàn tó ń tẹ ewé tún advertise ewé fẹ́ lómi iṣẹ́ ẹyọkan tó ń ṣe nìyẹn. tó bá tí tíṣẹ́ yẹn bá pé tó mọ̀ ọ́ ṣe dáadáa ṣó máa wò ó pé kóun fẹ́ múyàn wálé òun fẹ́ bá tèèyàn jẹ́. àwọn èèyàn tẹ́ máa ń lọ ní tẹ́ máa lọ máa ń gbé your Momo be this. mama nemesis yìí ni òun ló délẹ̀ yìí. ibi tẹ́ ẹ ti ṣe fáwọn èèyàn ìkà tẹ́ ẹ ti ṣe fáwọn èèyàn òun lẹ́ ń ṣe kí ni òun lẹ́ ń gbà padà yìí. ìkà tẹ́ ẹ ti ṣe fáwọn èèyàn Momo. kí ló dé náà nígbà tí rí ọmọ kan tó ń ṣe dáadáa mo mọ̀ pé bójú abẹ yẹn ṣe wà rẹ́ ẹ ti jealousy ti pa yín bí dọ̀kásì bọ́ ṣe ń sẹ́ǹdì owó sí tó ń fún ní owó tó ń gbé advert fún àwọn yẹn rí value ẹ̀ ni tẹ́yìn bá ní value wọ́n máa gbé fún yín náà. àwọn tó ń fún dọ̀kásì lówó wọ́n rí value ibi tẹ́tújọ owó tó ń fún bébì ibẹ̀ mo ti rí pé ó ti tán fún yín. báwo lèèyàn tún ṣe máa èèyàn bímọ ó bí bébì wọ́n fún lówó ọmọ mọ̀mọ́ tún bínú pé wọ́n fọmọ ẹ gba donation ṣé normally téèyàn bá bímọ ṣèbó máa ń fọmọ lówó wọn fọmọ ń gìdọ̀ wọn fọmọ ń gbogbo nǹkan. ẹ ṣàfẹ́ kí gbogbo ẹ máa wo àpò tiyín bọ̀ tó bá yẹ pé ẹ̀yin náà ń fún o kò ní ṣe donation o. ìgbà tí ìbílẹ̀ fún yín kì í ṣe donation ẹ̀ ń gbà o ìgbà tí ìbílẹ̀ sọ pé òun ò ní owó mọ́ ẹ fẹ́ bá tiẹ̀ jẹ́ ni. sometimes if I think about gbogbo nǹkan tẹ́ ẹ ti ṣe èmi kàn máa wò ó pé Momo deserve bó ṣe ń bojú ẹ̀ jẹ́ pé don't spare her àti spare yín enough lórí social media we spare you more than enough torí padà máa ń spare yín náà lẹ ṣe máa ń feel pé you can buy anybody jẹ ẹ lè destroy anybody ẹ lè bà tèèyàn kan jẹ́. But enough of that shit. ṣe rí nsìn ìgbà tó ní kálukú ti tó tẹfẹ́ bàtà lábìkẹ́ jẹ́ tó jáde tọmọ yẹn fún yín tó fún yín jẹ ẹ rí gbára yín balẹ̀. ẹ tún dá nìkan ṣe ẹ tún lọ recruit amẹ̀bọ̀ bóyá òun ló dé recruit yín torí ẹ̀yin bẹ́ẹ̀ ṣe wà yẹn anybody ibi tó bá yí orí yín sí ló máa lọ. ibi tó bá yí orí yín sí ló máa lọ. amẹ̀bọ̀ recruit yín pé kẹ́ join òun kẹ́ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú òun kẹjọ máa bà tàwọn ọmọ ọlọ́mọ jẹ́. ẹ̀yin dẹ̀ rèé àgbàlagbà jẹ̀wẹ̀jẹ̀ ráì fún ẹ̀ nìrónù ẹ lè sọ pé rárá o àgbàlagbà tí mo dà yìí mo bí àwọn ọmọ tèmi náà o mi ò lè máa bá yí ọmọ ọlọ́mọ jẹ́. ẹ hop on the mission láti bá yí ọmọ ọlọ́mọ jẹ́. at the end of the day àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ayé ta ló bàjẹ́ ẹ̀sìn. ṣẹ́rí gbogbo nǹkan téèyàn bá ń ṣe láyé gbogbo ẹ̀ ló lákọsílẹ̀ àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ Momo ẹ̀yin lẹ́wádìí ó tẹ̀ka lọ́jọ́ tèmi èèyàn tẹ́ fẹ́ bá tiẹ̀ jẹ́ kọ́ náà ń donate owó fún ribiribi wọ́n tún ti gbé ànádà owó fún Dorcas pé kó tún help àwọn èèyàn they were so impressed pẹ̀lú TikTok tó ń ṣe Destiny Helper show kì í ṣerú ẹ̀yìn wọn lè rí yín bẹ́ẹ̀. They were so impressed the way she did it, the way she. Yeah, but Dorcas is always, calculative, articulated, and she used to. Àwọn tó fi ọpọlọ ń blog nìyẹn kò jọ àwọn nuisance tó wà lórí social media tó jẹ́ pé bully nìkan náà mọ̀ ṣe. She dey deliver. Àwọn tẹ́ fẹ́ bà tiwọn jẹ́ lọ́jọ́ tèmi ẹ wò wọ́n ẹ wáyé tí
nǹkan tó yẹ máa ṣe nílé ayé ayé ilẹ̀ ti máa kẹsàn-án mo tẹ̀ wá láìkí bí ikú ò ṣe tètè pa yín tẹ́ ó tójú yín máa ráre díẹ̀ kó tó di pé ẹ kú bẹ́ẹ̀ ni ẹ rí pé kú ò tètè pa yín tójú yín ráre díẹ̀ tẹ́ ẹ sì máa ṣẹ̀sí dáadáa kẹ́ tó kú nǹkan tẹ́ ẹ jẹ ló yọ yín o mọ̀mọ́ mi ò tiẹ̀ mo pity yín sometimes màá tún pity yín sometimes màá tún wò pé mọ̀mọ́ deserve it mọ̀mọ́ ṣe kí ni mọ̀mọ́ náà wicked mọ̀mọ́ deserve it